Aláburúkú yege. Alábìrán bí má jẹ́ kó ṣẹlẹ̀ mi lórí. Alábìrán bí má jẹ́ kó ṣẹlẹ̀. Hello, Mami. Ẹ káàárọ̀ mà. Ẹ wò Mami mi ò jí dáadáa o. Aláburúkú yẹn ló tún jí mi. Ilé tí mo ti láìbá mi lẹ́rù pọ̀. Kí ma dá Mami. Tí ló ń ṣàmì. Tani? Yes? Iya Sebili. Iya Sebili. Dodo kí ló mean tó fi wá kọlẹ̀kùn mọ́ mi lórí láàárọ̀ kùtùkùtù. Ele ndamorin. Ayé má bínú. Èmi ò mọ̀ pé ẹ tí ní jí. N sì mọ̀ pọ̀ lásìkò tó yẹ kí o mọ̀ sínwó. You know the promise na, Tibi. Tibe. Owó mi tẹ́ yá. Òun náà mo wá béèrè. Ẹ mọ̀ wá bínú èmi ò mọ̀ pé wọ́n jí yín láàárọ̀ kùtùkùtù. Ẹ bá ti mọ̀ ìyàwó lọ́wọ́ ẹni tí ó síwó láàárọ̀. Iya Sebili. Ó ní pé mi náà ti dress up. Sọ́mẹ̀lì mo fẹ́ máa bọ̀ yìí. Kí ló dé tó allow mi kí n dé sọ́mẹ̀lì kọ kí n fu kájọ fojúkojú kí n save kí n lè fẹ́ lọ́wọ́ ẹ̀. Ó wá ń kọ́lẹ̀ kún mi lórí àkókò. Why knocking door láàárọ̀ kùtùkùtù? The knock there is for the money now. No first. I don't know say you go dey no dey sleep. I better pay the money. So yeah, if you come the Pako, just give me the money. Everything is up first. Ẹ má bínú, ẹ bá sì má jẹ mí lówó. Iya Sebili. Wọ́n ní ran yín létí náà ni. A pàdé sọ́mẹ̀. Ó dáa o. Bójú bá wá yẹjú kó wọn mọ yẹ o. No forget the money for house o. Kẹ́ wá mọ sọ story mi ní sọ́mẹ̀lì o. The money is a kókó o. Money kíyìn ni. Rice. Ọlọ́run ooo, wọ́n ti ṣe ìpè owó fún Iya Sebili o. Wọ́n ṣe ìpè owó fún ẹ. They swear money for you. Wọ́n á knock door láàárọ̀ kùtùkùtù. Mo ṣẹ̀ṣẹ̀ ìwúre bí mi náà máa ṣe tájà ní láàárọ̀ kùtùkùtù pé kọ́ lọ ṣàánú. Mo wá gbọ́ kọ́kọ́ Iya Sebili. Iya Sebili, something is worrying. A pàdé sọ́mẹ̀lì. Ọlọ́run jẹ́ kí n tún yáwó lọ́wọ́ ẹ̀ mọ́. Iya Sebili, ojúlówó oníṣòwò tí ẹnìkan lọ. Iya Sebili, a ṣì wá ń ṣọ́ọ̀bù yìí náà. À ń pẹ́ níbo lè wà látàárọ̀. Ẹ tún ní pẹ́. Ẹ má dìlé wa ìjọ tó Ọlọ́run. Ẹ má dìlé wa ìjọ. Ká tún dúró sí àbí? Ẹ kò sí wàhálà, a máa dúró. Again? Bọ̀dá Black and Shine, mo kí yín o. Mo mí wò pé èsùn kankan mi ta bẹ́ẹ̀ ní kémi náà ní o gbogbo rẹ̀ mo ní. Ilé bàbá mi náà yẹ ẹ̀sọ́ tèmi náà wò. Àṣé ojú ti wá fọ́ àárín tẹ́lẹ̀ ni. Àmọ́ bí tá ń lọ ẹ má worry, ẹ secure customer síbòmí, ṣe get.
Mo ń wo pé táìmù mi lọ, ìmọ̀ pé àkókò mi lọ, èsè àkókò dúró de anybody. Ìkan tètè wá bá mi rajà kí Iya Sebili tó dé, torí kí Iya Sebili ké bá jẹun yóò ní, èní sílẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ sílẹ̀ wọn àtọmọ rẹ̀ kan dẹ̀rín lọ. Ìgbàgbọ́ nǹkan kí n fẹ́ rà ń bè. Mr. Man, má ṣẹ́jú sérò, irú mọ́bí tó ń lọ. Torí ibi kí n lọ ní gangan, kí n kánjú lọ ni mo ṣe wáyé kí n sáré bá mi rajà. Kí lè wá máa wo ògúnre ọjà mi lẹ́sì, wàláhì tàláhì, ìbéèrè mi gbogbo ìsọpákò ọjà mi ló lẹ́sì jù. Ṣé ẹ̀ wọ́n kọ́ mi bẹ́ẹ̀? Ṣé fẹ́ fi owó wa ṣe nǹkan ni? Ẹ fẹ́ lò wá ni? Irọ́. A ní ẹni sùúrù ẹ secure customer àti níbi a ní customer CB rẹ̀ ṣáwọn rí. Ṣé ní gbogbo nǹkan kí mo ṣe ń ṣe yé bẹ́ẹ̀? Aago ń lọ, yíyí ló ń yí. Iya Sebili kì í ṣe ń wò níbẹ̀, òní ni Friday. Ó ti lọ mítìn alájẹsẹ́kù, á dalẹ́ kó tó dé. Kó bá débẹ̀ ọjọ́ kó bá ti lọ, ó máa wá ti ṣọ́ọ̀bù ni. Ẹ bí èbàrà yín. Ẹ fi wá sílẹ̀. Ẹ̀yin mọ̀kàn kí n bá ń ra pákó mẹ́wàá máa fún yín lẹ́yọ kan sí. Sà, ipa ò rajà, ipa ò ta náà, ẹ lè fi agídí tajà fún wa. Àmọ́ bí ta ti fẹ́ rajà. Wáyé tí wọ́n yẹn náà dílé wa. Tútù pé náà. Wọ́n á dílé wa. Ọlọ́run lọmọkùnrin tí ẹ wá sanwó pa kó ń rà láyé tó rà pa káwọn ló ń kọ́lé kígun lé náà ṣàgó lé ń rọ. ẹ má fọmọ wọ ọmọ o. àpá káwọn wá fún fẹ́ ń kọ́lé àfi dúró lè mọ gólé ẹ rọ. Ìyá Òdó. ilé ọ̀yá ọ̀yọ́. Ẹ lẹ́. Èmi ló lè tọ́jú yín kọ́lé lọ́wọ́. Ọyọ̀ ìyá kọ́. ìwé ti rọra ń kó lọ́wọ́. Ẹ má bínú. ó máa jọ kalọ ọlọ́mọ ń bẹ ẹjọ́ kálọ́kálọ́ má kí mi kíkì ìyá tó bá kí mi wo kí mi tọ́wọ́ kalọ ọjà tẹ̀ máa yá àǹdí àárọ̀ olùyà ayé. ojúlówó oníṣòwò tó ń tajà fọmọdé o tó ń tajà fàgbà bẹ́ẹ̀ bá rajà 10,000 ẹ̀sán 2,000 kò ṣòwò ṣọ́ọ̀tì láyé tó wà ó tí ẹnìkan ló. Gàdíò wàláì wọ́gọ̀ ọmọ tí mò ń bá fà fúnra mi. Èyí arúgà ẹ lẹ́. Kọ́dà mo ti ṣe tán gan. Ẹ lẹ́kùn jókòó báyìí. Ó lọ́dọ̀ yìí. Náà ni àwa láàrin kọ̀mùnà. Ajé. Ìdègódìgbà. Ìgbà ọ̀padà dákun. Ẹ̀yin kọ́ sẹ́mọ̀ mi. Bọ̀dà dúdú. Adego náà sí. Ẹ ti dá wa dúró gan. Ẹ dílé wa. Ẹ bá Sebili. Mo dáná. Sebili. Ẹ dákun mo lọ́mọ mi lọ. Wò ẹ má bínú. Bọ̀dà Jídé ló pè mí. Ọmọ wọn bímọ. Wọ́n wá ní àwọn máa sọ. Iyún la kọ́kọ́ lọ ṣe náà. Kò sí wàhálà. Ẹ wá at the right time. Bó ti yẹ pé àwọn kan ti parọ́ mọ́ yín pé ẹ lọ sí meeting àwọn alájẹṣẹ́kù. But ẹ dá wa lóhùn kò sí time actually. Alájẹṣẹ́kù. Wọ́n ní ẹ lọ sí meeting àwọn alájẹṣẹ́kù. Ká sọ bẹ́ẹ̀. Ọyá ní ibú ọ̀la sọ pé mo lọ alájẹṣẹ́kù nù ní. Tálẹ́ nílẹ̀ tó sọrú rẹ̀. Ẹ dákun tá ń sọ mo fẹ́ mọ̀ ni. Mo lọ. Mo lọ bí náà. Mo lọ rí gbá bọ́ọ̀lù ni. Ọ̀rọ̀ gbá bọ́ọ̀lù. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí bọ́ọ̀lù díìmù ni. Díìmù rẹ nu, ó ti dá báwọn. Sọ̀rọ̀ àwọn galo àti símẹ̀, àwọn náà ni wọ́n bọ̀ fóṣù kan. Sọ̀gbọ́, mẹ́tọ̀ rẹ nu, wọ́n mẹ́tọ̀ sùìtì rẹ, orí rẹ pé. Ìyá mi ẹ wò, ẹ má lọ bí oúnjẹ rárá wa, ebi ló pa mí fìdí tí mo fi ń bọ̀ báyìí nísìnyí. Ọ̀rí kọ́sítọ́mà, àwọn ọ̀rí kọ́sítọ́mà. Ìmọ̀ kọ́sítọ́mà kan wá kí mi. Ọdẹ mọ́ bínú bàbá. Ọyá mú kọ́sítọ́mà lọ, kọ́ lọ rè fi kíyàn mọ́. Ọyá. Ẹ lè lọ kápúlétọ̀ wa. Sọ bẹ́ẹ̀ tù, ẹ lọ fi kíyàn mọ́. Kí ló ń ṣe ẹ̀? Ebi ló pa mí. Wọ́n fi kíyàn mọ́. Ẹ má bínú jàre. Bọ̀dà dúdú. Ìyàwó yín kọ́. Yọ̀dà fún yín. Iya Sebili. Yọ̀dà fún yín. Ẹmọ tẹ́ ẹ fẹ́ ṣe. Níìsì mẹ́ta lọ́jà yín náà ní. Olórí ibùtọ́ wa parọ́ mọ́ mi. Fọmọ lọ alájẹsẹ́kù. Ìyá rẹ̀ ni ò ní tà. Àti bá kàmẹ́, àti bá dúró. Gbogbo yín tà ní ìní tà ní ọjà yẹn ilẹ̀ ní tà. Mo mọ tẹ́ ẹ fẹ́ ṣe. Bẹ́ẹ̀ gbogbo rẹ̀ náà ní. Bẹ́ẹ̀ sì ṣe ń ṣe ní ẹ̀mọ́ borí yín náà ni. Níìsì mọ́ borí mi. Ẹ̀bí yín kọ́. Olórí ibú ọmọ tá a fi sísọ̀. Lọ́lọ́ fẹ́ mọ gbá bọ́ọ̀lù. Ẹ̀yin náà lẹ síbẹ̀. Lápapọ̀ owó oúnjẹ 160,000.
kí la rà. Ẹ mọ̀ pé ẹ ti ná gbogbo ẹ̀ mo ti bá yín minus ẹ ti rí minus 206,000 ló yẹ kí gbogbo ẹ̀ jẹ́. O ṣe mistake now. Wò ṣí kíní dáadáa now. Ìyá Sebili. Ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ wọ̀ kan tó kọ síbẹ̀ yẹn now. Ṣé bẹ́ẹ̀ léyìí fi hàn wọ́n now. Mi lè fún yín price mo fáyín mọ́ra. Kí lẹ fún wọn rà kí wọ́n rà. Wọ́n dẹ̀ wọ̀rì náà. Wọ́n ra Facebook 16 ní 3x4 náà wọ́n ra 7. Wọ́n sì ra mẹ̀láì náà. Wọ́n ra ìsìn àwọn tó gbó kírákírá lẹ́yìn ni o. Náà sá àwọn náà ńlá bẹ̀ náà sá o. Èlò wà gbogbo rẹ̀ jẹ́. Ó jẹ́ 162,000 mo ní kan san. 162. Tó ṣe kan san 206. Wọ́n dẹ̀ gò náà. Wọ́n kìdì mọ́. Sọ fẹ́ pa wọ́n ni. Ọbẹ̀ báyìí kọ́sítọ́mù jẹ́ ni. Káwọn nìkan sọ 162 sọ fẹ́ pa wọ́n ni. Kọ́sítọ́mù abẹ́ inú fẹsẹ̀ send the money ra 50,000 sí wa. Ìyá Sebili. Náà ni gbogbo rẹ̀ papọ̀ náà ni kọ́sítọ́mù àwọn alùpùpù. Reason tí a máa fi ń rajà ní ṣọ́ọ̀bù yín nìkan ní gbogbo ọjà yìí nìyẹn. Ìyá mi ẹ wò ó. Ìdè mẹ́sì. Ṣọ́ọ̀bù ni. Ìyá Sebili àkáǹtì yẹn àbí. Àkáǹtì náà ni jàre. Kẹ́lẹ́ bẹ́ẹ̀ ń tẹ̀ síbẹ̀. Ká fún wọn pálí ìṣó kan. So rárá ilé rẹ̀ wo kíkó tà ní 50,000. Kọ́sítọ́mà wèrè náà kó jẹ́ kó àpà náà lòun náà ó tún wá kọ́ńplé oríkè yọ 3k kúrò lórí ẹ̀kẹ́ sọ 47,000 ọmọ rẹ̀ tún sọ fún kéèyàn bá kàn tiẹ̀ kàwé ké mọ iye owó ṣèbí wàá gbẹ́ni kó mọ iye owó sí ṣọ́ọ̀bù só fẹ́ bá ti ajẹ́ ni. Alákíá bí o bá mú ojú ṣùnùkùn bí o bá mú wò wá mọ̀ fọ̀fí àrán sí ẹ̀ tó ti yẹ bẹ́ẹ̀ ṣerú mọ̀ lórí búkú Iya Sebili ṣàrán sí wa tí ó dé bá ṣe fi ṣàrán wúmọ̀ sí wa káwọn kò ṣe fẹ́ ta nígbà ayédè mú ọjà dé lù gbàǹjo bẹ́ẹ̀ nẹ́ẹ̀mí mọ́ wa náà tó ní dòǹdó kì í ṣe fẹ́ di rí èrè oko kì í ṣe fẹ́ di mú lọ olí di ajé ká kó ọjà lórí ká kó ṣòfò bẹ́ẹ̀ mẹ́rin ló fẹ́ rí ní ayé mi náà ti Kemity rìn kì í ṣe fẹ́ ta nẹ́ẹ̀mí mọ́ wa náà tó ní dòǹdó kì í ṣe fẹ́ di rí èrè oko kì í ṣe fẹ́ di mú lọ olí wúmọ̀ lówó búkú yà á ṣe òfò kó ní onímọ̀tò apá ẹ̀. wọ́ ogun àwọ̀nù ọjà ẹ̀ Alákíá ogun àwọ̀nù ọjà ẹ̀ ṣó ti yẹ mẹ́gbọ́. Torí èsì nǹkan kí mèsè lónìí tí mo fi kànfàsì kọ́sọ́mà pé kàn wá bá mi rajà. Ẹni yà. Níbo bó dẹ̀ ṣe wá bẹ́ẹ̀ èlò olúbàwí torí ká bá la fẹjọ́ rẹ̀ sùn sí àmà tí tó fi abayé rẹ̀ ajẹ́ sí àmà yẹn ká fi sílẹ̀ ni ká fi sílẹ̀ ni. Wọ́n fẹ́ dòfo ọ̀ní ti jẹ́ dòdò ẹ̀wọ̀n ṣe fẹ́ sọ dòdò lówó búkú ṣí àmà ni wọ́n dà mọ̀ bí àwọn méjèèjì bí àṣẹ ìwọ̀n kiri gbogbo lówó búkú ló bá labọ́dọ̀ bá fi ẹ fi lẹ̀ ro lọ́dẹ̀ mi la yọjú sáwọn òkú ogun ti àwọ̀ inú ọjà yìí ṣó ti yẹ bẹ́ẹ̀ ogun àwọ̀ inú ọjà tó yẹ mẹ́ni gbà. Iya Sebili ojúlówó oníṣòwò tí ẹnìkan ló ẹ. Ẹ má bínú sọ́wọ́ tí mo fẹ́ sọ yìí o. Ẹ dákun ọjà ṣe sàárà lójoojúmọ́ lélẹ́yìn. Bíi ti bò. Bíi ti gbogbo bẹ́ẹ̀ ti máa ń ru ọjà dànù yìí náà ni. Ọjà dànù. Ẹ dákun ẹ mọ̀jà jẹ́ bínú sí wa. Kájọ bínú sí wa bíi ti bò. Bẹ́ẹ̀mi ṣe ń wò mo rò pé sí ká gba sísà fún yín. Sọ ní làákàyè wọ́n ní consign sọ́jà rẹ ni ṣé babaláku bàbá rẹ lọ́dá lókòwò ni. Àwọn ẹnjìníà wọn fi lọ́n pa ògidì gbòòrò. Kò sí tọkọ̀ gbogbo orí ibùtọ̀ ọba káàkiri náà mọ́mọ́ tó fẹ́ ṣe àlùwàlá ológbò rẹ ọgbọ́n àti kẹrànjẹ náà ni. I know so yọ I know sí náà. Everything dey do I know náà. Gbogbo tẹ mọ́ rù síta tó bá ń dé sápò mi sí òwà dáa kí mo fi sára rin dín. Ọmọ fi sára rin dín ọmọ pẹ́nu olè náà yàn. Kí ni nǹkan tẹ́ ń ṣe látàárọ̀? Irun lẹ́ṣin tú o. Ẹ tí bẹ̀rẹ̀ sí ní máa ṣe irun rárá. Ẹni tó dé refer mi wá síbí báyìí sọ fún mi pé fastest finger ni. Kí wá ní ìyàtọ̀ yín nínú regular salon tí mo lò tẹ́lẹ̀ àti bíbá yìí? Àǹtí ẹ má bínú. Inú ṣàrí pé à ń fast. Ẹ fast òṣìwò, ẹgbẹ́ nu òṣì lọ. Ẹ mo wà bíbá yìí látàárọ̀. Ẹ sọ fún mi pé ẹ fast. Ẹ tí turun tán débi pé máa ṣe irun fún mi. Má bínú. Iṣẹ́ ìkún náà là ń ṣe. A ní pé ṣe tán. Ẹgbẹ́ nu òṣì lòun lẹ ń ṣe ẹ̀rí irun tútàn látàárọ̀. Òṣì lẹ ṣe. Òṣì ọ̀nà àjẹ́ ẹ̀mọ̀ ṣe òṣì lẹ ṣe. Kọ́sọ́mà sọ fún yín pé ẹ̀rín dì. Ẹ lè jókòó síbẹ̀ ẹ̀rín dì mọ́ bẹ́ẹ̀. Ìjọba mu. Bámu. Ibi ìbá ìkọ́lẹ̀ yín náà wà látàárọ̀ ni. Ẹ mọ̀ pé ìgbà tẹ́yìn fast ó yẹ kẹ́ wá bá mi túrun mi. Kọ́sọ́mà ẹ má bínú. Ẹ máa jẹ́ kí kọ́sọ́mà bínú lọ ń sìn. Kí ló ń ṣẹlẹ̀ níbí? Ẹ káàárọ̀. Kọ́sọ́mà ni. Ẹ káàsán ma. Good afternoon ma. Yes ma. Ṣé kò sí? Ó sí àwọn ọmọ yín ni kí wọ́n bá mi túrun látàárọ̀ wọn ò rírun tútán mo fẹ́ túrun mi mo dẹ̀ fẹ́ install wọn ò rí ṣe látàárọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí iṣẹ́ ti gbọ́ ṣe rí nísinsìnyí màá sáré bá yín ṣe kọ fún mi ní bíi 45 minutes màá parí ẹ̀. 45 minutes. Bẹ́ẹ̀ ni mà. Tí mo ti wà ń bíbá ó ti ju 45 minutes lọ wọn ò dẹ̀ rírun tún débi pọ́n máa ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má bínú nítorí Ọlọ́run.
ẹ jẹ́ kí n sáré bẹ̀rẹ̀ yá ẹ fún mi nílò. Tẹ́ bá kàn sí délé ẹ kàn máa yọ rọ́bà yẹn kúrò. Okay. Mo bá yín fèsì torí àwọn edges yẹn kó lè dúró dáadáa. All right, ma. I'm done. Wow. It's so fine. Ẹ pa ká nọ́mbà yín fún mi. Ẹ wò service ọ̀gá yàtọ̀ sí service tiwa ọ̀gá ló ṣe owó yín high 3-1. Ẹ pa ká nọ́mbà yín fún mi. 3-1. Trust me now. I think there's something about you. Like how? Ọ̀rẹ́ mi ọlọ́wọ́ ọdán máa padán ẹ lọ. Papa àpàdé àṣàǹdí customer. 3-1. 3-9. Ọ̀rọ̀ 3-1. Get me my bag, please. 8-5. Adéọlá. Mo ní kó wọlé. Ṣé o expect mi pé kí n máa sọ̀rọ̀ ní àárín bíbá? Ṣé o fẹ́ máa embarrass mi ni? Chief, mi ò fẹ́ wọlé. I don't want to come in. Ọjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀? Irú mi kan ló ń wá rubí tí ò bá ń ṣe pé ìwọ tí mo wá síbí. Kó mọ̀ wọlé kó jẹ́ ká sọ̀rọ̀. Okay. Obi, kò sí nǹkan kan tí mo fẹ́ bẹ̀ ìsọ́nbi. Mo ń gbé ẹ báyìí, à ń lọ sí apartment. Chief now. Yes. Chief. Yes. Irú kí nìyẹn? Iya Sebili o, ó yàtọ̀ gédégbé, ẹ má farawé, ẹ má má bínú orí o, kẹ́ má fi fìlà dé dodo. Iya Sebili ojúlówó oníṣòwò, ojúlówó oníṣòwò, tó ń tajà fọ́mọdé o, tó ń tajà fàgbà, bẹ́ẹ̀ bá rajà 10,000 ẹ̀sán 2,000 kò ṣòwò ṣọ́ọ̀tì láyé tó wà ó tí ẹnìkan lóye ó lọ́rọ̀ rẹ̀ yé Iya Sebili o. Ó dúró ní àárín wa lónìí, ó wí pẹ̀lẹ́ pé wá. Jésù kú ó dẹ̀ jíǹde torí ẹ̀yin àti èmi ló ṣe kú. Ṣùgbọ́n mo mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan Iya Sebili. Chairman, mo fẹ́ pàdé èèyàn kan títì ni mo ń bọ̀. Jẹ́ orí wa. Ẹ fi lẹ̀. Ẹ dákun mo ń bọ̀. Jésù náà tí a gbà sókè yìí yóò tún padà wá bí a ti rí tí a gbà wá ní àwọn sánmọ̀. Ó kú fún ẹ̀yin àti èmi ṣùgbọ́n yóò padà jíǹde. Ẹ múra láti pàdé rẹ̀ ní àwọn sánmọ̀. Hallelujah o. Hallelujah sir. Wo bí kí ló dé tó jẹ́ pé ibi nìkan ni wọ́n wá gbogbo ìgbà láyé ẹ̀. Ibi nìkan ló ti máa wá ṣe kíní ìwàásù ẹ̀. Ó ní kó lọ sí ọjà àwọn aláta. Ó lọ gáràjì. Ibi báyìí. Sórí sọ́mẹ̀lì wáyìí. Àná àwọn tó ń ṣe Mùsùlùmí. Aláwọn tó ń ṣe Kírísítà. Aláwọn lè ṣàbàláyé. Ó lè sọ bí ìdí religion. All the time wọ́n máa wá bí. No, mo mọ tó need. Àwọn ogun tó wà lọ́dọ̀ yín bí ní glamour ni wọ́n kira, wọ́n ní concept. That is it. Torí ẹ̀ lọ́dọ̀. Ọ̀ṣọ́gun kankan ní ìkan gbẹ́nu sáwọn ọjà rẹ̀. Balógun bájà. Olóṣìrógun. Má rúdù sí ìpè mi mọ̀, ẹ má rúdù sánú ẹtì nù. Wo bí Pastor Anointing, ó ti yàlọ́jà fílẹ̀. Gbà. Ọ̀rọ̀ ẹ yé mi. Ẹ fún Ọlọ́run lówó. Ọlọ́run kọ́ wọ̀ mí fún. Mi ì Ọlọ́run rí. Pastor, gun tó ń torí ẹ̀ agogo tó lù káàkiri, ó ti understand èmi náà, ó jọ yé wa. Gbà. Lẹ́yìn kó gbowó yìí, kó fà á mo sì kó lọ bí. Ó ní ẹ káàbọ̀. Ẹ fún Ọlọ́run lówó. Ọlọ́run ló máa lò ó dáa. Ògo yín ò ní farasin. Ògo yín máa farahàn. Kábíyèsí Olódùmarè, àwọn ìránṣẹ́ yín ta yín ní ọrẹ sà. Olúwa ẹ jẹ́ ká lu àlùyọ. Olúwa wọ́n fún yín ní ọrẹ sà. Kábíyèsí Olódùmarè, wọ́n fẹ́ jẹ́ ká máa lo megaphone. Ayé máa gbóhùn yín. Ayé á gbóhùn yín. Mo kí yín níbẹ̀ fàyè yín fún Jésù o. Chairman fún mi lówó. Mo kàn ń sọ fún yín ní kì í ṣe pé bí akẹ́ lè fún mi ní nǹkan.
Sweetheart. Operation failed. Baby, if what was she for me here in Jamaica? Dàpọ̀. Dúró náà, dúró. Ṣé mi ò tọ́jú ẹ̀ tó ni? Àbí nǹkan kan wà tó fẹ́ tó bí mi tí mi ò ṣe? Ẹ ń tọ́jú mi. Ẹ ṣáà rí bí mo ṣe rí. Ẹ ń tọ́jú mi but ẹ wọ chief. O mọ̀, anything tó bá ti fẹ́ sùn, kókó calm down. Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ kó jẹ? Ọ̀dà ẹ̀ kó kọ́kọ́ jẹun náà. I'm okay for now. Are you sure? Yeah. All right. Ṣórí, mo ti mí iṣẹ́ bàjẹ́bàjẹ́. Tá a bá ń sọ̀rọ̀ pé téèyàn bá ń gbìyànjú láyé láti jẹ ọmọ ọkùnrin, láti lówó, Ọlọ́run ti dá wa lóhùn. Tọ́lọ́ ń bá wa dáyàn lóhùn. Ibi kan lèyàn á nà sí. Jẹ́ máa nà sí orí ẹ̀. Ṣórí, mo fẹ́ wọnú restaurant. Kí n wá tó jáde. Mo fẹ́ kó ti túra kára. Ó mọ bá a ṣe máa ń ṣe. Ṣórí àjàjà bó ṣe máa ń. Ìgbà míì tí mo bá ń mu ẹnu ẹ̀ nǹkan tí mo máa ń rántí nìyẹn. Gẹ̀ẹ́tì. Ṣé wàá rí kí n tó jáde? Máa fẹ́ kó ti túra kára. Jẹ́ ká ṣeré. Bọ̀. Okay, I'll do that right away. Kí ló ṣẹlẹ̀? Ó ti túraká, kò ti ṣe lọ́mọ bá ṣe máa ń ṣe. Kí ló dé? Chief. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́, kò mí náà kí n ṣe bẹ́ẹ̀. What? Èèyàn gidi lẹ jẹ́ sí mi, Chief. I just sent your location to someone, Chief. You sent my location to who? Why? Chief, I'm sorry, please. Dúró. Bí ìyẹn mọ̀ ní pé privacy mi ò fi ṣeré. Kí làwọn yẹn fẹ́ ta ni wọ́n? What do you want? Chief. Talk to me, àwọn wo ló send location mi sí? Chief, it's late. Wo? Ẹni yẹn ni. Má ní ẹ̀rọ gbọ́ nílé. So mi àti Adé fẹ́ lọ sí South Africa tó bá dọ̀la. After 2 days, tí a bá ti dé, òun máa wà lóòótọ́ ẹ̀kọ́ ń bá rò wá. Meanwhile, mo wà l'Abuja. Mo fẹ́ kẹ́ bá mú mọ́ àyẹn mọ́lẹ̀. Ẹ bá mi yanjú ẹ̀. Ẹ jọ̀ọ́ clean job ni mo fẹ́. Perfect job. How much is my money? Ní mi Ferrari. Ìwọ ló ń béèrè how much is my money. Rate ò tí change. Rate ṣì wà bó ṣe wà. At least no be your first job with us with this now. A ti ṣiṣẹ́ tó pọ̀. Yeah. Ẹ̀mí kan 2 mítà ni kò tí change. Ẹ mọ̀ kan, màá send àwọn necessary information nípa máa yẹn sí i. So màá dẹ̀ send owó kẹ̀tíkẹ̀. Mímì ìbẹ̀rù àṣírí ọmọọba ìyẹn pọ̀ ń tiẹ̀. Á fa ọmọ ẹ̀lẹ́. Kí ló ń bọ̀? Ṣé ìwọ kọ́ mò ń bá sọ̀rọ̀ ni? Eléyìí tó ń ṣe sugar daddy. Chief Angela. You need information. O ti yẹ o dẹ̀ máa mú páàsì yẹn lẹ̀ clear. Kò ní sẹ́jọ́ ń bẹ̀. As soon as possible. Ṣé o ń gbọ́? I no plead o. I no beg you. Àṣẹ lọba ń pa ọba ò kí ń dábàá o. Tó bá lọ prove smartness kankan ọmọba. Mo ti gbọ́ sá. Mo ti gbọ́ ma. O ti gbọ́. Bẹ́ẹ̀ni. Kí ni mo ṣe fún ẹ? Mo dárò. Kí ni mo ṣe fún ẹ? Kí ló dé tó ṣe léyìí fún mi wọ ọmọ yìí? Yes. Bye-bye. See, you don't say bomb dey your head. Make you send location, they do like we bomb dey your head. Who want to kill you? Yeah, we gonna shot. Ìyá mi,
mo bẹ̀ torí Ọlọ́run má pa mí ẹjọ́ ẹ má pọ̀ òun náà anything tẹ́ bá fẹ́ if you want it in dollars I'll give it if you want it in pounds tó bá jẹ́ pé náírà lẹ fẹ́. ọjọ́ ju o wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀. màá dọ́bù ẹ̀ fún yín. Chief! Ọmọ yìí ti rí wa, babe, no time, waka! Waka! My order now. This one, blood dey in eyes, go. Calm down. Iya Sebili mi pa Sebili. Ayin. Ale burúkú ń pa mí. Kí Sebili ò jẹ. Ẹ ronú kúwàdà ní ìlú yìí. Bísí ní jẹ lónìí ní báyìí. Bàbá jẹ́ ìgbín kò jẹ̀só. Ọmọ kan nu méjèèjì. Fàkàtì. Ọlọ́run jẹ́ jẹ̀só láti káfíńtà. Ayé ẹ̀rọ bí níbo rẹ̀ ṣe ṣe báyìí. Ọ̀dà. Èmi mọ̀mọ́ tí mò ń dán lóhùn. Jésù ò ní pẹ́ dé mọ́. Ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń gbọ́ mi yìí, ọ̀rọ̀ mi yóò jẹ́ ẹlẹ́rìí fún yín ní ìkẹyìn ọjọ́. Wípé mo tẹ̀ mọ́ yín létí pé Jésù ò ní pẹ́ dé mọ́. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, ilé ayé yìí ló mọ̀. Akọ̀wé rẹ̀ wípé èrè kíni fún ènìyàn tí ó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù. Kí ni yóò fi ṣe pàṣípàrọ̀ fún ẹ̀mí rẹ̀? Ẹ̀yin ènìyàn yóò ẹ gbóhùn Olúwa lẹ́nu mi. Kẹrin mẹ́rin. Jésù ń bọ̀ kọ̀rọ̀ ayọ̀ náà. Àwọn tó fẹ́ jẹ́ rárá padà. Àwọn tó fẹ́ jọba lókè pẹ̀lú. Jésù yóò tún padà wá. Jésù yóò tún padà wá. Ẹ̀yin ènìyàn yóò, mo bẹ̀ yín ẹ fàyè yín fún Jésù báyìí. Ẹ jẹ́ ká gbàdúrà kí tó máa lọ. Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ ó dọwọ́ yín o. Àwọn tó wà níbí nítorí pé mo jíṣẹ́ yín fún wọn wọ́n dẹ̀ gbọ́ ẹ má jẹ́ mọ bójì ọmọ. Olúwa ẹ má jẹ́ sìnkú ọmọ. Bàbá ti ń lù ẹjẹ́ ó dún. Bàbá ń tì ẹjẹ́ ó sùn. Olúwa bàbá ń tì ìbọn ẹjẹ́ ọmọ wọlé. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Jésù Olúwa wa. A kì í bá mọ̀ tí ẹ bá rò wípé ẹ fẹ́ ta ìránṣẹ́ Ọlọ́run lọ́rẹ. Ẹ lè pàdé mi kí n tó kúrò níbí. Ọlọ́run á máa bùkún fún yín. Mo rí yín ná. God bless you. God bless you. Sebili. Dákun ẹ bẹ̀rẹ̀ àgọ́ méjì sí. Ìmìnú tẹ̀lé. Sebili. Ojúlówó oníṣòwò tí ẹnìkan ló ẹ́. Tẹ wá sí tráfíkì. Mi ò lè wait. Bó ṣé àti ìdébẹ̀ látẹ̀kọ̀ náà. Ní pé débẹ̀ mọ́ náà, serious. Mo mọ̀ pé site mi mo ní mo mú ẹ lọ. Wàhálà mi ò lè wait. So you should be happy for me. But mo ní bedroom on bed o. Of course now. Better. Ní pé débẹ̀ ṣe orí pé gbogbo àwọn olóyè kan ló wà táyì. Driver. Ẹ jọ̀ọ́, ẹ stop mi ṣọ́pọ̀ mọ́. Ẹ má dán, ẹ má lọ́n tí yín jàre kí. Driver! Stop this car! Àbí kí ló dé? Mo ní mi ò lọ mọ́. Ẹ step out of the kí ló ṣe yín náà? What's this? Say I'm not going again. Again? Just turn back. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kíyà kan bá ń gbèrò kele dáa kíyàn kan wá dúró síbi kankan wá ń gbèrò kele bàjẹ́ nígbà kí èèyàn kan bá torí service interest tiẹ̀ kele máa tà
kí gbogbo kọ́sọ́mà lè máa wá sí ìsọ̀ títí ẹ̀ kó wá ń lẹ́sì igi kó ń lẹ́sì ìṣó kó ń lẹ́sì gbogbo rẹ̀ gbogbo ẹni rẹ̀ kò máa ṣerú rẹ̀ olùgbò ní jẹ́ kejì rẹ̀. àṣẹ burúkú ò ní Ìjẹ̀ṣà ọlọ́pàá èwo ń tèpè àwọn oníjà ìmúni èwo ní táwọn ìbọn èyí ò ní bọ́ bẹ́ẹ̀ what cause kí ló fà èpè what cause kí lágbé kí lẹ́jù. cause sà àsàlátù fún ṣe ọlọ́run. tálálálá àsàlátù ẹ jàre. ṣe rí nǹkan tẹ́mi fẹ́ sọ òpọ̀ ṣe ń gbọ́ mo rí wípé wàhálà ti ń ṣẹlẹ̀ nínú ọjà tá a wà yìí. báwo làwọn kan ṣe máa ṣiṣẹ́ tá a lè jèrè. tẹnumọ́. ẹ̀mí ti wá lọlé o mo gbé èpè dé ni ṣe ń gbọ́ èpè burúkú lájọ máa ṣe fúnra wa ẹni tó bá ti fẹ́ bọjà jẹ́ àgbèṣe pè ní. ṣé wá rí nǹkan tó wá tẹ̀mí rí ni wípé àgbà tó bá ti jẹ dòdò mi sọ pé ẹ jẹ dòdò sá. bẹ́ẹ̀ ni mo nà ká àtàyà sí yín sà àgbà tó bá ti jẹ dòdò kò ní sòdodo mọ́ mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mi ti fẹ́ rí ẹ lóòsà ẹ ló àjọ dìtò ẹ ǹdí ṣí àṣà. ẹ di tébù. kí ẹ dáadáa ṣé orí òun dáàdì bó ṣe bọ́ lọ yìí ló ẹ bẹ́ẹ̀ bọ́ lọ bí ṣìyí wá bá ọjà ìwà àbọ̀jẹ́ ṣé o ní rí àṣì àyíwò jókòó lé èsì gẹ̀ṣà nígbà ní òdì ẹ̀dẹ̀ ní sọ ẹ̀dà tébù. bẹ́ẹ̀ ni torí àwọn Yorùbá wọn bọ̀ wọ́n ní àgbà òkè wà ní ọjà kí ó ọmọ ẹtú kó ṣe kí ní òkò wọ́ àgbà tẹ̀ rí inú ọjà yìí oró wa wọ́ ọ̀sẹ̀ wa wọ́ dédé bọ́dí wa wò bẹ́ẹ̀ ni ṣé àgbà ẹ̀ tó níwò ìsà. ẹ ti sick ma ẹ ti sick ma. èmi mẹ́sì kè fún ṣe mẹ́sì. Mrs. Egi mo ń bọ̀ jọ̀rọ̀ ìyá Mrs. Egi èmi ni ìwọ sọ pé máa ya ṣé àmọ́ nìyí pẹ̀lú language ó fi èdè ṣe pè fún mi language tí mi ò gbọ́ ó fi èdè ṣe pè fún ma àdàbí tó bá jẹ́ pé kì í ṣe pé òru ni mo wá rí ẹ̀bùn mọ́ bí tí ọjà ìfíntà tẹ́fíntà bí ìwọ fi language yìí ṣe pè fún mi àbí kò ní jẹ́ fún ẹ. má rí àṣẹ pé ẹ sà ẹ dẹ́kun sí àmà ẹ̀rùn tí ẹ gbogbo orí burúkú tí wọ́n sọ iná la mọ̀ àdàbà ń pọ̀ gèdè bí anípayẹlé ọ̀gbọ́ ayálé mi Ìyá Sebili mo kúkú gbọ́ títí mò ń tiri torí pé ìfẹ́ wọ̀ sí ìfẹ́ káwọn ọmọ tí wọn ò ní ìrẹ́kan kí wọ́n máa bú mi kọ́ máa wọ ní sí mi lára sáré gbogbo tí wọ́n sì ṣe iná la mọ̀ olófo ni tẹ̀bínú ológo bẹ́ẹ̀ sì ṣe wọn kò sí tẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. lẹ́nu tiẹ̀. sára ní jáde lẹ́nu ẹyẹ rẹ̀ yìí ọ̀rọ̀ kan lélẹ́yìí àwa àmọ̀pọ̀ dẹ̀ ní ọ̀ àmọ̀pọ̀ mùgọ̀ ní amukú mẹ́kọ̀ọ́ gbọ́ ó lè máa fi àgọ́ tiẹ̀ kọ́ ọmọ fi dààmú àwọn ọlọ́gbọ́n tó àbá mọ yí ó ebó sì rẹ sùkú ẹ má bọ jàjà fún wa. ẹ dẹ́kun yaruka dẹ́kun sẹ́mi lọ́n bá wí. ìwọ ni. mo dáràn nígbà wo la bẹ̀rẹ̀ lẹ́fù sí ayé mọ̀lẹ́fù sọ wọ́n lẹ́fù mi ni tẹ́bá wá tiẹ̀ kẹrin tó ń kọ̀yàn pa sẹ́rù gbé ìwọ wá ni sẹ́rù wo ni wọ́n sọ sí mi ni mo sì mọ́ tó fẹ́ ṣe é onídìbò ara rẹ ọ̀tá ni àbí bẹ́ẹ̀ kọ́ nílé ayé rẹ mo sọ ọjọ́ kọjọ́ tó o bá tún dárúkọ èmi Ìyá Sebili I go let you know the day when you born you dey pray for head you dey mess ni so subisi ni subisi di ọ̀la àbọ̀ you dey grace you dey mess promise wo ni di ọ̀la àbọ̀. ẹ dákun kí ni máa ń sẹ̀yìn omi báyìí nánú ọjà ẹ sẹ̀ mọ̀ pé ọjà yẹn ajọ́ lọ́jà yín ni o kí ló dé tí gbogbo yín ẹ̀ mọ́ra yín pé àgbàlagbà nìyí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lèèyàn máa ń pàmùkúrú pẹ̀lẹ́ ẹ jẹ́ àṣẹ kí ni tí a máa nù ẹ jẹ́ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ lóòsà Ọlọ́run ẹgbẹ́ mi wojú kò sí èpè mi. mo rí ìtìká àgbàlagbà máa sọ̀rọ̀ bí àrìndì. ẹ dákun kí ni. ẹ jọ̀ọ́ má bínú ẹjọ́ èsì gẹ́gẹ́ bí alága ẹnu mi tọrọ wo madam tábà parí mítìnì kó lọ rí dókítà ẹ. bẹ́ẹ̀ ni. ẹ wo bó ṣe dáa gan-an. ẹ wo chairman ẹ mọ̀ jà fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ohun tá a wá bí fún ni pé kẹ́ bá wa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá ti wá lè ṣàtúnṣe àfọ̀rọ̀ sí Ìyá Sebili. Ìyá Sebili ojúlówó oníṣòwò tí ẹnìkan lóye ẹ má fọmọ wọ́mọ òwò ṣẹ́gbọ́n bẹ́ẹ̀ bá fọmọ wọ́mọ òwò àná kan pa Ìyá Sebili ó yàtọ̀ gẹ́dẹ́gbẹ́ ẹ má farawé. Àṣàkẹ́ sọ inú ilé ló wà tí ó dẹ̀ mí yẹn pé ò lọ síbi tá à ń lọ mọ́ tó amúra làìka tí a ti ró dédé àti kò dúdú pa ń jáde ó wá bọ́lẹ̀ ó ní pé ò lọ mọ́ no ṣé òun wá èmi ni àìrú nonsense wo nìyẹn and this is not your first time second time. má bínú
But ìwọ náà mọ̀ náà kò kí ń ṣe ni. Ó ti mọ̀ pé tára bá ti ń fún mi ni mo máa ń wúrò wà yẹn. Ọkọ mi kàn sọ fún mi pé nǹkan aburú kan fẹ́ ṣẹlẹ̀ sí mi. Torí ẹ̀ mo ti ń sọ pé kí driver yẹn dúró kó dúró. Torí ẹ̀ mo ṣe bọ́lẹ̀ má bínú. Dúró náà ṣé nǹkan aburú òun yé ṣẹlẹ̀ sí wọ ni? Ṣé òun yé rí nǹkan ni? Ó dẹ lọ gba church lọ kó lọ máa ṣe wòlíì àbí kò yé mi. Ṣé ìwọ òun yé ríran ni? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé ìwọ lẹ́bọ lẹ́rù ni tí nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí ẹ? No, má bẹ̀ mí mọ́. No, this is the high time of it. Like, I can't even take it again. Okùn ọ̀rẹ́ yẹn ó ti já báyìí. I'm done. Yóò ṣọ̀rẹ́ mọ́. What do you mean? Please, just stay on your own, abeg. Ṣé torí pé à ń jáde àjáde yìí náà? Give all this rubbish. Babe. Shoot. Maybe ó wá ṣe pé Sebili mẹ́lẹ́ nìsín. Yóò bá wo ojútùú kínní. Ìmọ̀ tí á tẹ̀ ń bẹ̀ ní ìsìn tí ó. Sebili. Ó yá mi. Bó ti ń bọ̀. Kí lèyí? Èmi ló mọ̀ lójú. Ṣé àbá mi? Èmi àtàwọn ẹlẹgbẹ́ àdúgbò kan lájọ play káàdì. Ìgbà tí mo sì jẹ wọ́n tán, wọ́n ti sọ mí di ìbàrànú tán lù mí. Wọ́n lọ́wọ́ agbára fún mi ni. Wọ́n lọ́wọ́ agbára fún ọ. Bẹ́ẹ̀ni. Sebili. Ṣé ẹsẹ owó mi ló gbé tó fi play káàdì? Owó tí mò ń wá. Ìgbéwọ́ yín o, ṣé ìwọ́wọ́ ni? Ṣé mò ń wówó? Ọ̀dà. Ta mọ́wọ́ mi tí ẹ bá ṣe wọ́. Mọ́jọ́ lọ́wọ́ bá ti yàn wá lẹ́wọ́ oúnjẹ nìkan mo yọ nú ẹ̀. Owó oúnjẹ nìkan ló yọ, àṣírí rẹ ti tú. Nígbà tó sọ pé oúnjẹ nìkan ló yọ, mo wá rí dájúdájú pé ìwọ náà ló wówó mi. Ó wá padà sọ́dọ̀ ẹ̀gbẹ́ àdúgbò tó sọ. Ó lọ gba gbogbo owó mi wá. Bí bẹ́ẹ̀ kọ́, gbódògbódò gòdè kọ́ lọ́dì money for your hand. Ajé. Ẹ méjì padà sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n yẹn o. Àwọn ẹ̀gbọ́n yẹn fẹ́ pa mí ni. Wọ́n fẹ́ pọ̀. Kí mo dijú mi nìsín, kí n tó là Sebili ó yá jáde báwọn. Jáde wá kó lọ gbowó mi wá fún mi. Sẹ́rí ẹ jẹ́ ká fi léyìn lẹ́nà ká mọ̀ sọ̀rọ̀ owó létà. Sẹ́rí gbogbo ẹ̀kẹ́ yìí débi ọ̀run yìí ó ń ronú burúkú. Ẹ dákun máa wọnú kíṣìn lẹ́yìn máa gbómi kaná ẹ máa fi bà náà. Ẹ dákun kí ẹ jẹ́ tó máa jẹun sí. Kí n lọ bá gbómi kaná? Bí mo bá ilé lọ tí mo gbómi kankan kaná. Ìdásí ọ̀la yìí sì bu gbogbo ara rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ọya ìta. Ìyá mi ẹ dákun ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ yàgbá náà lẹ́ni pé tá bá fọwọ́ tún bọ́ mọ́ fíàfì tó ti fa mọ́ra ni. Orí rẹ burú. Bàbá rẹ ní ọ̀fọwọ́ ọ̀tún bọ̀ bí tí ó wà fi tè. Nígbà tó dówó mi tán kí wá mọ́ fọ́ọ̀fọ̀ mọ́ra. Ẹ̀kọ́ ọmọ ilé òkè burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ni ẹ dákun ẹ má bínú sí mi. Ẹ dákun ẹ̀mí lè fa mi létí. Èmi ọ̀wà ilé ọmọ burúkú ìwọ Sebili ní ìlú ọ̀fẹ́kùn kan pa ọ jẹ. Ó dá mi lójú pé báwọn ẹgbẹ́ àdúgbò bá rí ọ, wọ́n nà ọ pa ni. Tí ọ wá ní owó mi tó jíun. Tó lọ play tẹ́tẹ́ hun, in tó bá dá padà nù lé ọ̀nà jẹun. Yìí sì tilẹ̀kùn mọ́ ni. Ìyá mi ẹ dákun ẹ má jẹ́ kó ẹkùn jẹ mí ẹjọ́ ẹ orí ìkúnlẹ̀ mu wá gbogbo ọrùn yìí ló ń ro mi gbogbo ẹ̀kẹ́ mi ló ń ro mi dákun ẹjọ́ torí Ọlọ́run. Ọ̀rẹ́ mi. Àṣàkẹ́. Wo bó ṣe ń ṣàìn. Ó kàn ń ṣàìn ṣá. Ṣé ká sọ wípé orúkọ ló ń ro ẹ̀ báyìí ni? Because tí o ṣàìṣàì lè rí. Ìwọ ló fẹ́ ṣẹgbẹ́. Ṣé orí ẹgbẹ́ tí mo wà yìí yàtọ̀ sí pé mo jẹ́ olórí ó lè wà ní ẹgbẹ́ yìí kó máa dàbí ìkíní ó máa ṣáìn ni mo máa ń sọ fún wọn náà kó wá darapọ̀ mẹ́gbẹ́ wọn náà máa ṣáìn. Àwọn àwa títa ni ní ìtò tí wá wá síbí báyìí tó dẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe tí èjẹ́ kọ́ bẹ́ẹ̀ change wig yìí. Ẹ̀yin ọmọ ìdá ẹ wá bọ̀ rẹ̀ mi change wig ẹ̀. Ẹ màmá gbà mí kí lẹ fẹ́ ṣe ó ṣe wọ̀ kí lorúkọ tó ń pè mí gbòòrò. wíìgì tó rí lórí mi yìí lógò mi nìyẹn kò síbi tí mi ò lè gbé wọ̀ ó dájú bó straight lọ máa ń sọ fún ẹ ṣé gbogbo àwọn nǹkan tó ń sọ yìí kò ní nínú ihun yìí gangan òun lọ bẹ̀. Wọ́n ọmọbìnrin tún ti débi kí ló fẹ́ what do you want? Ǹlẹ́ o ẹ dákun ọ̀fẹ́ rí wúlẹ́lú. Ìyá ṣe wà òkè ṣé bí tẹ́ rí ìjọbi tí wọ́n ti ń tewúrẹ́ dúdú. Abẹ́ ẹ̀ wo lẹ̀kẹ́ tó wọlé mi ò understand náà ni. Ọ̀gá woman yìí òun jọ yín gan-an she's more like your capon copy. Ẹ gbọ́ ṣé lóòótọ́. Ó jọ ẹ Ṣàkẹ́. Èmi náà sọ bẹ́ẹ̀ mo kàn tún wò pé I don't understand what do you want. Sọ́ọ̀dà mi ló ti mo fẹ́ rà. Àbọ̀ ọ̀dà mi ló kì í sọ́dún mọ́ lọ́wọ́. Ó sì mọ̀ pé ọ̀dà mi iná. Ó kò sì dàbí ẹ̀kọ́. Àṣàkẹ́. Ó máa ń sọ fún mi. Ẹyẹ wọn. Ọ̀dà. Mo ní mọ̀rọ̀rọ̀.
mo fà láàfin àpàyàfà nílẹ̀ fà ní ìfọ̀ọ́lẹ̀ lẹ́wọ̀n méjì fi fara wọn kí wọ́n fà gẹ́gẹ́ mi fà ọjọ́ fi fà ọjọ́ fi fà ọjọ́ fi fà. Mami. Ṣàlàfíà làjí kàrọ̀. Bó ni nǹkan kí ló dé tó fi pè ní ìpè pàjáwìrì? Wọ́n náà dẹ̀ mọ̀ pé mi kì í pẹ́ káyọ̀ òde. Kí ló dé? Mami, kò sẹ́ni tí mo fẹ́ pè àfẹ́yìn. Kí ló ń ṣe ẹ́ gangan ni kò sọ fún mi? Mami, aláyẹ̀tò ni o. Ilé tí mo dé lọ this time, ó hard gan, ó le gan. Ó bà mí lẹ́rù gidi gan. Ó tún lálàá tó ju àlá tó ń lá tẹ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni màámi. Ìwọ lọ, ẹlẹ́dàá mi má gbàbọ̀dé. Wá fọkàn ara ẹ̀ balẹ̀. Má jáyà o. Sórí ẹsẹ̀ mi ti ń rìn. Mo ti ṣe tán tèmi náà ná síta. Ṣé o ti gbọ́ nǹkan tí mo ń sọ fún ẹ? Má jẹ́ kó bà gbogbo múùdù nǹkan tó bá fẹ́ ṣe jẹ́. Ṣé o ti gbọ́? Kò sí ohun tí ó ṣe ẹ́. Mami, ẹ wá nǹkan ṣe sí ilé ti pọ̀ jù. Mo ti ṣe tán tí máa wá nǹkan ṣe sí. Fọkàn ara ẹ̀ balẹ̀. Nǹkan tó sọ gangan nìyẹn o. Ṣe ló yarí kanlẹ̀ tó sọ pé òun ò ní interest fún òun ò ní ṣe mọ́. Àfi tó ń bá fojú kan ẹ̀. Tó dẹ̀ ṣe wáyé mú mọ́ dáadáa. Tó bá ti ń paná ojú kan fi kan ríran báyìí, ó máa ń ṣe bí ewúrẹ́ jẹlé àgùntàn jẹmọ́jẹmọ́ ni. Ẹ wá jàre pásítọ̀, kí ló ṣẹlẹ̀? Èwo ni pátán wèrè gan náà? Kí ló fẹ́ fa wèrè? Why she wan see us gangan? Ṣé à deliver ni à ń ṣe normal thing tó yẹ ká ṣe náà? Ṣé fẹ́ fojú wa ṣe face ID ni àbẹ́ òní pátán? Wá òkè làwa wà o. Ṣé ò jẹ́ kó mọ̀ pé kò lè ráwọn tó wà lókè ni? Àárín ẹ̀ gangan ló máa rí ìwọ tó jẹ́ mi dùn máa ẹ̀ gangan. Ìwọ ni kó máa wà pẹ̀lú kí wọ́n máa fà wá ní ìtàn. O ti understand? Phobia. I dey always tell you. Say wetin. Use what you have to get what you need at the right time. Street ni ó máa náà fẹ́ rọrùn fún yín. Ó ti mọ̀ pé ilẹ̀ ní ìdòwò. Ọmọọba, ó fẹ́ gbowó ni o. Ẹ fi 100 bí kún owó ẹ̀. Ara ẹ máa balẹ̀. Ṣé owó nìyẹn wá tó ń wá àwọn tó wà lókè tó ń wá àwọn fẹ́ rí àwọn kan? Èmi náà reason bẹ́ẹ̀ because ó mọ̀ pé gbogbo ẹ̀ bóyá ń lọ náà. Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó sọ pé owó ní ìdáhùn sí ohun gbogbo. Ṣé o ti understand bí Tálàyé ṣe sọ yẹn tá bá tún shock ẹ̀ pẹ̀lú 100 bí bẹ́ẹ̀ ó tún máa ṣe normal. Aláìyá ènìyàn kí ló kàn mí pẹ̀lú. So, pastor. Aláì. Pastor la mọ̀ yín sí o. Pastor ni ẹ o. Bá ṣe sọ̀rọ̀ ìgàn pastor ṣì ní. Aláì. Ṣé mọ̀ pé tí bá ti wà ní Rome máa ṣe bí ara Rome Act 22 ló sọ bẹ́ẹ̀ o iṣẹ́ wọn apostoli iṣẹ́ tẹ́lẹ̀. Bàbá rẹ̀ ni bàbá ẹ̀ àti tó bá ti sọ̀rọ̀ bá kàn fi báàsì kan rámi gbá ní àgbà sísàlẹ̀. Ọlọ́run tó sọ nù Bible ó ní Jésù fi ó sọ omi di ọtí wáìnì ara ẹ̀ lélẹ̀ ẹ̀yin gangan ẹ̀ ń tẹ̀lé ẹsẹ̀ Bíbélì yẹn. Mo fẹ́ lọ ṣiṣẹ́ ìrere ni agọ́kùnjẹ ni o ó ní kí tinú gbé tinú kí tìta gbé tìta see you guys all right. Bàbá rẹ̀ ṣàdúrà fáwa o wá ìta sọ ó dùn scar ọ̀rọ̀ ti dọ̀rọ̀ wọ́nà wọn báyìí ló ń ṣẹlẹ̀ mi ì gbọ́ pa mi ì gbọ́ po mọ́ ó ṣọ̀kẹ́ yìí kí ló ń ṣẹlẹ̀. Nǹkan tó ń sọ yìí ni o. Kò yẹ kẹ̀ àjẹ́ kó yẹ o. Jọ ṣé o béèrè owó kankan lọ́wọ́ mi tí mi ì sẹ́ndì sí ẹ. Pàṣẹ máa ń bẹ ó ti ń pẹ́. Ṣùgbọ́n àsìkò tá a máa bẹ́wò tá a máa ń kó náà ti tó 2 weeks la máa ń kó kí ló tó fún wa ń béèrè owó lọ́wọ́ mi sí. Èmi ò mọ ibi tágbà nípa tí ń sèèvì owó sí báǹkì o kí ló ṣẹlẹ̀. Ó yẹ ká máa ṣe létòlétò bó ṣe yẹ kó lọ ó ti fẹ́ máa fì síbì kan jù kan lọ o kò yé mi mọ́ ó ti fẹ́ dojú rú jẹ́ ká mọ̀ tàn mọ́lẹ̀ sí kinní. Phobia àfà kí ló ń ṣe ẹ̀. kò sí ọ̀kan. Oya calm down tó bá jẹ́ ẹ̀ náà ló fẹ́ weekend ló ṣàmọ̀ pa wà báyìí. Tó bá dijọ́ Monday mo máa ṣe nǹkan sí kúlù ẹ̀. Máa ṣe. Mo máa ṣe bó ṣe yẹ kó ṣe. Ọmọọba
ṣé o ní gbàgbọ́ nú mi ni. Mi ìfẹ́ lọ gbọ́ nẹ́tíwọ́ọ̀kì ẹ̀rọ pé báǹkì kan ń ṣe kọ̀kọ̀ọ̀kan mi gbọ́ sórí o. ọmọ bá fọ tó bá ti dọ̀rọ̀ owó náà ló máa lejú ló máa ṣe kínní. ọ̀rọ̀ owó àbí kí n kú sí ni o mo lè pààyàn ọ̀yá mo lè pa mọ́ ìyìn mo ká lágan mi ìdá rárá. ìgbà tó tó bá ní jẹ baálé agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní jẹ baálé odò ìran mọlémọlé kan ò gbọ́dọ̀ fi tọ́mọlé ìran alámọ̀ kan ò gbọ́dọ̀ fi tọ́mámọ̀ ilé tá a bá fi tọ́mọ èrè ní òwò ìdákẹ́sẹ́ láwo ìdákẹ́sẹ́ ìdákìsì láwo ìdákìsì àfìwò gbọ̀ǹgbọ̀ bọ́lẹ̀ dìfá ní ìṣàwò ìmúnípín ajá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń bẹ láàrin ọ̀tá wọ́n ní ó kára ńlẹ̀ ẹbọ ni ó ṣe ó ń porí mi jà fún mi orí ogbé níjà fágbé orí mi jà fún mi orí ogbó níjà fógbó orí mi jà fún mi orí obì níjà fóbì àtàrí àwo kàṣà ìmọ́jà bíi mọ́lẹ̀. ìyá lọ́jà. bàbá o. ẹ kó kalẹ̀. ẹ ṣeun. abiyamọ afọjà gbọ́rọ̀ pọ̀ mọ́. ṣé ẹ wá rí ọjà tẹ́ ẹ fi ń pọ̀n wáyé kò ní já. àṣẹ. ajá ìjà wọn lẹ́yìn ẹkùn ayé ò ní já wa lẹ́yìn yín. àṣẹ àṣẹ. àwọn ìyá wa ìbùkún. bíi ti báwo ni bàbá. wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ bá àbálà kì í yé èèyàn. ìbẹ́pẹ tẹ́ ẹ rí yìí ò ṣe jẹ lódindi bóbìnrin rẹ bá jókòó aláṣọ ẹ̀ bá bẹ́ẹ̀. nígbà tí nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ti ń nọ́tìsì pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ bá ti gbọ́mọ ìwà bá mi. bàbá. kí n ti gbé yílẹ̀ lójú ogun kí n jẹ́ kó gbéra yílẹ̀ lójú àwọn abọ̀rìṣà lójú ògún kó di yílà yín ló kó dàjà kó ló dùgbẹ̀dùgbẹ̀ tí ń fọwọ́ dèṣù bẹ̀rù mọ́lẹ̀. bàbá tí n bá ń sọ̀rọ̀ ara mi fún yín ẹ máa gbà á nítorí pé ńgbà tí mo ti gbé ọmọdé yìí láti pín níṣe kò sí nǹkan kan tó ṣọmọ náà rí lọ́wọ́ mi kò gbóná àárọ̀ ṣúlẹ̀ rí. bàbá kí ló pé ọmọ 20 ọdún fún báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí lálàá àbẹ̀rù yìí nù á ní òun rí ẹnìkan tó jọ òun àwọn jọ dúró àwọn jọ jà àwọn jọ ń ṣe gbogbo ẹ̀. bàbá ẹ dákun mi lẹ́ni méjì tí mò ń fọ̀rọ̀ mi lọ ju ẹ̀yin nìkan lọ ẹ dákun ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí nǹkan ṣe ọmọdé yìí mọ́ mi lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ń jèrè ẹ̀. ìyá wa ṣé ẹ rí ọmọ tẹ́ ń sọ yìí ìbejì ni ìbejì ẹ sì ń bẹnu ayé tí ń ṣẹ̀yìn nítorí pé tí wọ́n bá sọ wípé ayé kù síbì kan kì í ṣọ̀rọ̀ orí ahọ́n lásán àdìtú ni ohun tó pọ̀ tí ò yẹ nìkan òun ló tàn mọ́ ọ̀rọ̀ ọmọ yìí. Wàsíù. Bó ni my love. Bó nìkan. Ẹ pẹ̀lẹ́. Mo ní máa bẹ gbóúnjẹ wá mà ní. Ó ti yá ń sáré palẹ̀ mọ́. Gbà tí mi rẹ́ nìkan kan kó wá. Torí ẹ̀ náà mo sì bẹ̀ mú nǹkan wá kó lè jẹun. Báwo lè ṣe àwọn kébí ń pa mí? Ṣé bá ti sọ̀rọ̀ lórí fóònù? Sọ̀rọ̀ lórí fóònù. A ti sọ̀rọ̀ lórí fóònù. Ó dẹ̀ lé bí ń pẹ́ mo wá fẹ́ ká jọ fìfẹ́ jẹ ilé kíyẹn náà kú ọ̀bẹ. Torí tiẹ̀ mo ṣe ń súré bọ̀. Pẹ̀lẹ́. Ṣéṣe ò gbomi? Àti ẹ̀rẹ́ nìkan kan kó yà wá rárá. Ó rí bẹ́ẹ̀ lónìí ni ọjà ó wà lọ́la. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ó ṣé mo dúpẹ́. Báwo ni ọjà lónìí?
Pẹ̀lẹ́ ọkọ mi. Ẹ ṣe àyà mi. Kò yẹ kó jẹ́ lójúmọ́. Tí mo ṣe fẹ́ràn kí n máa mú mi láti kékeré nìyẹn. Kò jẹ mí lójúmọ́. Mẹ́mi gan ṣe fẹ́ràn kí n máa mú mi nù. Mo ti rí wípé ìṣesí àwa méjèèjì àti ìhùwàsí wa fẹ́ jọra. Èmi wá ṣàkíyèsí pé wọ́n láti jẹ́ pé nǹkan kan sọ wá papọ̀ ni. Bí kí ló wá sọ wá papọ̀? Ó ṣe máa ń ká tù. Àdìtú ni. Nínú àjọ, nínú ẹ̀rù wá, nínú rírí àti àìrí, olólùfẹ́ máa dúró tì ẹ́, ọ̀yà kan níyàwó, bó bá ń ké, àjọ máa ké. Bó bá yọ̀, àjọ máa yọ̀, ẹbí rẹ̀ ti dọ̀rẹ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú fún mi pé mo mọ̀ pé ti bínú sí mi. Ẹnìkan ló sáré wá ká mi mọ́lé pé kí sáré bóun ṣe rún. Mo sì sọ fún yín pé mò ń jáde. Mo sá sọ. Ẹ sọ fún mi, ẹ má bínú. Màá sáré bá ń ṣe tó ń sìn. Láago mélòó lẹ ṣe tán? Kí ló ṣẹlẹ̀? Díẹ̀ tọ́lọ́ mú jígí wọlé. Lọ́gbà tí mo gbá síta, ọ̀yá mu, balẹ̀, mú jígí tó bọ́ta. Bọ́ta. Pẹ̀lẹ́. Ṣé wọn náà ò láìkì jígí ni? O láìkì gíláàsì. Ìwọ náà láìkì jígí. Ìyàwó mi, ká ní kí ìbá ṣe iná ẹ̀ tó ti ga jù ní mi ò bá gbé ẹ̀gbọ́n sẹ́yìn. Tí bá ti bímọ, ọmọ yẹn ló máa pọ̀ sẹ́yìn kì í ṣe mi. Okay, ṣé ká ṣeré jáde kó ṣe exercise there? Kí ni ṣe? What? Sorry, ṣé wàá jókòó? Kí ló dé? Má dẹ̀ rú àmì o. What? Kí ló ṣẹlẹ̀? Ó ti dẹ̀ mú náà. What? Ó ti yà. Ṣé ìṣe pàtì bí wọ́n ti tọ́? Bẹ́ẹ̀ni, ó ti tọ́. Jẹ́ ká máa lọ sí hospital ṣùgbọ́n. Rárá mi ò lọ. Kí ló dé? Tilẹ̀kùn. Why? Why now? Ẹnìkan ìgbẹ́bí ewúrẹ́. Ẹnìkan ìgbẹ́bí àgùntàn. Fún ara mi ni mo wá gbẹ̀bí ara mi. Fún ara rẹ̀. Okay, jẹ́ kí n tilẹ̀kùn. Hold on. Ilé jókòó. Ìyàwó ẹ̀. Èmi lọ sọ́jà o. Táyé ti sùn tí ọ. Mo ní kí n sáré lọ. Mi ò ní pẹ́ dé. Ó tún fẹ́ gbé Kẹ́hìndé lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ náà rí pọ́jà ni mò ń lọ? Bó ni máa ṣe ṣe láàrin ọjà màmá dùọ̀rá dúró mọ́? Ìyàwó mi, ṣé wọ́n mọ̀ pé mo ṣe rẹ̀ Táyé tẹ̀tàn ni? Tí yẹn náà bá tó lọ jíǹsì, wàhálà yẹn máa pọ̀jù fẹ́mi nìkan, ó rẹ̀ mọ́ pé mo ṣe ń lọ bí iṣẹ́. Kọ́ mọ̀ ń gbé lọ́nà ọjà tó ń lọ òjì náà. Ó dà, ìjì rẹ̀. Ìwọ náà máa bọ̀ fún yédèrè alẹ̀ kiri àdúgbò. Lápẹ̀ ṣe wọ́ ìyàwó ẹ̀. Ẹ̀yin mi ò ní pẹ́. Ó yá, èjì rẹ̀. Juwọ́ sí bàbá rẹ̀. Kí ló dé tí ń ṣe báyìí? Ó ti tutù jù bàbá ẹ̀ ló jọ. Kẹ́hìndé. Ọpẹ́ ni fọ́lọ́run. Ẹ̀sà, èmi ni Wàsíù.
ẹ gbà mí o yé ẹ gbà mí. òun wá dà. mo ní mo ṣe bí mo ṣe rí wọn mo ní sáré pé yẹn mo ní wọn báyìí ló gbà. òun wá dànà. mi ò lè parọ́ tàbí mo rí wọn. tó bá ṣe pọ́ orí tèmi kò pé báwo ṣe kó rókù tèmi náà máa gbá tẹ̀lé ẹ̀. ibo ló wà lọ́wọ́ wa ó dà. Táyé kan kí ló ń ṣe ẹ́? Táyé kan ǹjẹ́ lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́wòrà yín. Táyé kan ǹjẹ́ náà lẹ́wòrà yín. ẹ ní ó lé o ta ló wà nílé o ẹ káàsán ẹ káàsán. ẹ káàsán lé o. iná kò sínú ilé yìí. àbí. ẹ gbà mí sọ wá jẹ́ kó wàásù ló ń gbénu ilé òun ló lọ́mọ ilẹ̀ yìí. ẹni tó sọ fún wa ò lè parọ́ àbí. ẹni tó bá tó kú tó máa ń padà wálé ayé mi. àìmọye. mọ́mí ẹ̀ ń kọ́ dádì ẹ̀ ń kọ́ ọgbọ́n sọ̀rọ̀ èmi ò gbọ́ ọmọ wọn èrèlé èmi ò gbé èrèlé o èrèlé léyìí èmi ò gbé. bàbá yé mo ti dáràn èmi ò mọ̀ ọkọ mo kú ọ̀run ni. ìyá wa bàbá wọn kì í ṣe ọmọ òkú ọ̀run nìkan ọmọ àkùdá àyà ni nítorí pé àní la pópó amákanlé àní nànú gàràgà amákanjà a ò ní gbáwòrán gẹ́gẹ́ àmọ́ fọwọ́ ẹ̀ tì síbi kan ń ló dífá fún Yéwándé nígbà tó máa bí ó bí ọ̀gbẹ̀rẹ̀ lọ́mọ nígbà tó tún máa bí ó bí ọ̀gbàrá lọ́mọ àwọn méjèèjì ṣùgbọ́n forí lébùtú wọn pè lébùtú jẹ. bàbá inú ọjà ni mo wà ń jọ́ náà lọ́wọ́ tí àwọn ọlọ́jà fi gbé ọmọ náà wá bá mi mo sì gba ọmọ yìí ẹ̀yin náà kúkú mọ̀ pé mi ò bímọ rí ìdí inú tí mo fi gbé ọmọ yìí tí mo gbà lọ́wọ́ wọn tí mo ní kí n máa tọ́ bàbá ẹ sì máa wò ó mo ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kí n ṣe lórí ọmọ náà lọ́dọ̀ ìjọba nítorí ọ̀la ni ẹ ti wá gbọ́ ẹ tún gbọ́ bàbá tó bá jẹ́ ìbejì lọ́mọ náà ṣe bóyá kó ń pàdé ara wọn pẹ̀lú rọrùn ni èwo ni aláàbẹ̀rù tọmọ tèmi ńlá ẹ ṣàánú mi o. ẹ má forí ọkà ọmú wọn nítorí pé ìka tó bá tọ́ sínú báyìí láàfin rò wọn àwọn méjèèjì ti di ọ̀sán àti òru tí wọn ò gbọdọ̀ fojú kanra wọn ṣóńṣó méjì làwọn méjèèjì o tí ò gbọdọ̀ fi jù ìjọ. bàbá bíi ti báwo. wọn mọ̀ ṣe sọ fún yín pé àdìtú ni ọ̀rọ̀ wọn. Sebili wọ́n lórí ẹ̀kún wọ́n lọ́mọ ní nǹkan ọmọ kan ló ṣẹlẹ̀ ní àìdá kan wá sí mi lọ́pọ̀lọ́ bóyá ká pé àwọn nípa ara kó gbogbo ìwọlé ká dẹ̀ surprise mọ́mí ẹ̀. wo pàrọ̀ ti lọ jìnnà jù sórí ìyá mi wọn ò fẹ́ràn surprise yìí sì mọ nǹkan tó fà bóyá torí pé wọn lọ sùkúù náà ni sórí bó ṣe wà ń gan mi ì fẹ́ ká ráwọn létí ọjọ́ bí wọn rárá wọn ì fẹ́ gbọ́ sétí. èmi dẹ̀ mọ àwọn ilé rí o ṣé kí n pè wọ́n wọlé àwọn ọdún mẹ́ta ó gbàdé wọn fún òde pọ̀ rárá. ilé ń sọ. ilé àwọn ilé tó ń dakọ̀ àdàkọ̀ kan mú pàrọ̀ lélẹ̀ tó ń dàpọ̀ eléwì bí mo ti fẹ́ rówó fún àwọn eléwì mẹ́ta. sáfà. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tún là má wọrí bó mọ kẹta máa ṣe. o ṣọ ṣe ká surprise mọ́ mi o ìyá wa ni. torí pé àwọn àkùdá àyà yìí wọ́n yára lójijì èyí ló fa ìpínyà láàrin àwọn ọmọ wọn ṣé wàá rí àwọn méjèèjì wọn ò gbọ́dọ̀ fojú rinjú o níjọ́kíjọ́ tí wọ́n bá fojú kanra wọn ẹ̀mí kan ò tẹríba fẹ́mi o. rárá bàbá ẹ ṣàánú mi ni o àánú mi ni kẹ́ ẹ ṣe ẹ dákun ẹ má jẹ́ ká ṣàkẹ́mi ikú ẹ ṣàánú mi mo tọ́jú ẹ ìyà ò jẹ́ rárá mo ná owó nítorí àìbímọ yìí sì ló jẹ́ ṣe ẹ dákun ẹ ṣàánú mi. ìyá wa mo jáyè. ọ̀nà àbáyọ kan ṣo tó wà ẹni pé ká ṣe ìpínyà láàrin àwọn ọmọ méjèèjì ẹ lọ rè wá aṣọ àwọn ọmọ méjèèjì wá èmi ó ṣiṣẹ́ sí láàmú sì dáná sun èyí ni ó fa ìpínyà láàrin àwọn méjèèjì tí wọn ò fi ní mọ wọ́ra wọn mọ́ wọn. bàbá tí n bá tiẹ̀ rí aṣọ ọmọ tèmi tó wà lọ́dọ̀ tèmi mú wá fún mi èmi ò mọ bí tí kejì ń gbé n ò rí rí
ẹ dákun kí la tún lè ṣe sí ẹ dákun ẹ ṣàánú mi. Ibi tí ọ̀rọ̀ ọ̀hún ta kókó sínú o. ẹ dákun mi ṣe sí ẹ dákun. Báàrígún a gbọ́dọ̀ ṣẹbọ. Ìyá báàrà kàlà a ò gbọ́dọ̀ ṣòro. Bàbá rí tàgìrì a ò wù. Ìyá wa. Mo jáyé. Bá ò bá tètè ṣe ìpínyà láàrin àwọn ọmọ méjèèjì. Wọn ò gbọ́dọ̀ kí ìkankan náà àwọn ọmọ méjèèjì kú ọjọ́ ìbí o. Happy birthday. Bẹ́ẹ̀ni. Bí wọ́n bá ilé kí wọn kú ọjọ́ ìbí, ìyàwó ohun burúkú ó máa já lóhun burúkú ni o. Ohun burúkú ó máa já lóhun burúkú. Ẹ̀gún ilé yóò ṣubú lẹ̀gún òde ọmọ òṣìlọ láyé obìnrin igi òwò lóko yóò para alé àjà òjì yóò pèrò ọ̀nà. Kò yé mi mọ́ bàbá. Ìyá wa ò ń fa òfà o. Bàbá. Ọmọọba ṣé kí n máa pààrọ̀ mo fọ́ o mo ní kọ́kọ́ rò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé kò ṣe pé ó fẹ́ máa dọwọ́ àmọ́ eléyìí ló gbé kalẹ̀ yìí lásán mo ti kàn fún àpò olóyà gan ni o ìdán ńlá nìyẹn wàá ṣe Phobia. wà pẹ̀lú ẹ̀. Mo máa sọ fún ẹ kó máa fara ẹ balẹ̀ always. Ó ga bàzà. Ọlọ́run nìkan ló máa ń sọ̀rọ̀ tí ó kàn mí. Ṣùgbọ́n àwa kan náà tá a bá sọ nǹkan fún ẹ, ó jẹ́ kó mọ̀ pé bó ṣe máa bá a nìyẹn. Fún ẹ ló fò láyé. Mo bá. Ẹrù ló wà lẹ́yìn. Ìwọ ni kó pín. 50-50 ni kò jẹ́ ká pín. Lọ ṣe tí bá ń bá a ṣe. Mo wà pẹ̀lú ẹ̀ mo ń dọwọ́ rù. Àyọ̀ ti pẹ́nu ayé gan-an. Mo ti wà street ti pẹ́. So gbogbo calculation yìí ó yí ẹ̀. Mo bá bẹ́ẹ̀ ó yí ẹ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú ṣùgbọ́n máa lọ bẹ́ẹ̀ náà ni. Ṣé nǹkan wà lọ títí mo wò yẹn? Nǹkan wà bẹ́ẹ̀. Mo ti ṣe ká fún ẹ. Mo ti bẹ́ẹ̀ léèsì ẹ̀ wọ́n ló gọ́. Omi bó ṣe dájẹ́ yẹn lásán mo ṣọpẹ́. Ó ti jájú. Phobia ọ̀dàlẹ̀ máa. Ọ̀gbẹ́ni àdátì ẹ mọ̀ ó mọ̀ pé ò lè gbọ́ dẹ́rin tó ṣó ẹ. Mo lè mi ṣe wo 2+2 mo sáré ro gbogbo ẹ̀ pọ̀ pé ní sáré dá yẹ̀tọ̀ sí gàrí ẹ̀ bá tiẹ̀ jẹ́ ó ṣe wà yẹn máa jápọ̀ lókù. Ọ̀gbẹ́ni kò ṣì kò sàn kò bá sọ̀rọ̀ bínú yẹn ṣe ń wọ́n máa ń eléyìí fẹ́ kákò lọ ní. So jábọ́ ṣáàbò ń pretend. Àṣé ò tiẹ̀ jù báyìí lọ tó bá gbà tán kọ́. Python. Abeg, I wan tell you something. Like right now? Yeah. The thing I wan talk here. Ní báyìí, bá a ṣe jọ ń ṣiṣẹ́ yìí, a jọ ń ṣe mọ̀mọ́. Àmọ́ àwọn tá a jọ ń ṣiṣẹ́, you wanna meet them, eyes to eyes báyìí. I no wan dey do ghost work, man. The man, he dey in the middle. I want the people, may we see like this. Ojú sójú, eye for eyes. Iya Sebili. Kí ló ṣe tó fẹ́ máa ṣe mànàmáná? This is it, calm down. Èmi àti ẹ la jọ ń ṣiṣẹ́. We transact together. Gbogbo tó dẹ̀ yẹ kí n ṣe fún ẹ ni máa ṣe fún ẹ lójúṣe tiẹ̀. So ṣe wá fẹ́ gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí pé o fẹ́ rán wọn tèmi bá deal. I don't think you got something to do with that. So wá fẹ́ gbọ́. If I no meet the people wey dey work together, you no dey do again. It is someone. I say ghost worker, man. Kai now, Iya Sebili, no dey do like this. Bíbélì gan sọ wípé. Ó tó bá wọn. Tó o bá ilé pé Bíbélì ò délẹ̀, iná lè bù ọ́. Bẹ́ẹ̀ni. Like seriously? Àmọ̀rú rẹ̀, bí ẹ bá ṣe pọ́lọ̀ ń ní sùúrù, ṣé kò yẹ kí irú rẹ̀ yóò ti jóná ni?
a sì mọ̀ pé àwọn wòlíì gidi náà wà tó jẹ́ wòlíì Ọlọ́run kì í ṣe irú ti yín báyìí ọ̀wá fẹ́ mọ kóòtù fún mi àbí bẹ́ẹ̀ kọ́ ní ti sọmọsọ o the people I dey watch to tàjọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọ I wanna see them make we talk bí bẹ́ẹ̀ kọ́ nǹkan bọ́ sí sọmọ ìlú mi mọ́. Imagine pot calling a kettle black. Ṣọ́rọ̀ tọ́ sí wọ lẹ́nu ṣá. tó bá rí ọ sọ. Ṣé wọ́n mọ̀ pé ẹni tó ń gbépo lájà àtẹni tó ń gbà sílẹ̀ olè náà méjèèjì ni? dọ́kà mi. Àwa méjèèjì jọ ń sùn ni so sí ìjẹ́sọ̀ kọ́kọ́ fún ẹ níbi tá a bá dé yìí you need to know what you're doing. Ṣé o ti understand? Má rude. Ò ń gbowó tó tọ́ sí ẹ. Ṣé o ti understand? Bíbélì sọ pé ká má jẹ́ kí ogun alágbàṣe kó gbẹmọ lára mo dẹ̀ ń fún ẹ lówó ẹ steadily. Those people ò ní kankan ṣe pẹ̀lú wọn. Title. Láàárín èmi àti ọmọ pé yìí ń gan o. Kí ni ṣẹ́ná? Udemes. Kí ni kan náà? Sáàmì ní mo ti gan. Ìsọpákọ̀ mo ti gan. Ọmọ pé yìí ń gan o. Tó ọ̀rẹ́ ti lè mẹ́mi àti wọn kọ́ ọ má jẹ́ kó dúró olúṣẹ̀ báyìí. Ìná dẹ̀ gun ègè. Yà. Ayin. Ń lọ gbọ̀n. Wọ́n bára kàtí àkáàkiri. Rọ́bìsì. Jísọ̀mùsọ̀m. Ọmọ bá kiri káàkiri. Ó dà pé dùndùn ọmọbìnrin ti fẹ́ máa látàjù níbi tá a bá dé yìí àbí kí ni gbogbo ilé ìgàn máa gbé ẹ̀wù pásítọ̀ lẹ̀ máa dì pẹ̀lú ẹ̀. Òun náà ni ṣé ti rí òun náà ló ń bọ̀ yẹn mo jẹ́rìí ẹ̀. Maisia. Chairman. Iya Sebili. Klepto. Chairman. Maisia. Àmú wo àmú dáadáa ló bá dọ̀fẹ́ bó ṣe dà á dọ̀fẹ́ o. Bíbí ẹ ṣe pa àwọn èèyàn kọ́sítọ́mà yìí nílò. Ọlọ́pàá ni wọ́n ní kí n sọ pé kọ́sítọ́mà ń béèrè ìwọ náà ló ní kọ́sítọ́mà jù lọ́jà yìí àwọn kọ́sítọ́mà rèé. Ẹ wo nǹkan ọlọ́pàá ṣẹ́rí nǹkan tó ń sọ tẹ́yìn ò mọ̀ èdè tó fi ń sọ ló lọ lẹ́nu yín ṣẹ́rí ó lè ní Iya Sebili. Bẹ́ẹ̀ ni ó lè burúkú ni àwọn nǹkan tí mo ti bá lọ́wọ́ ẹ̀rí ọjà ìgbà tó dàgbà mo ti bá orí lọ́wọ́ ẹ̀rí. Bẹ́ẹ̀ ni ìjà lọ. Alákíá bó ti kọjá ní dọ́gba mo rí Iya Sebili ẹlẹ́yìn mi tó fẹ́ gé mi lórí látàyè báyìí. Mi sọ lọ ọjà yìí wọ́n ti bá pàmì tí yọ etí. Bí àdé ìwádìí left for my head now. Gẹ́tọ̀ ṣojú mi tó. Ajé I no dey do that yo. I no dey do anything there. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni Iya Sebili. Bẹ́ẹ̀ ni Iya Sebili o. Ẹ wo arákùnrin ṣẹ́ mọ ẹni yìí. Dìbẹ́ Python now ìmọ̀ ńlágo kiri. Ṣo fẹ́ ṣáìn ní àbò fẹ́ ṣàlẹ̀ jẹ́ wo mi dáadáa náà mí náà. I don't know yànnà bí sẹ́mẹ̀nù ṣe wá gbà mí. Ṣé pé wọ́n mọ̀ra wọn? Àìmọ̀rí o. A gbọ́ ní ọ́fíìsì wa wípé ẹ máa ń tọ́jú ìbọn fún arákùnrin àtàwọn ẹgbẹ́. Mọ̀dẹ́nà. Níbo? Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ọlẹ́yìn níjọ́ rírù rẹ̀ láyé. Irọ́ ló ń pa mí sí ẹ̀mà ìjọ́sà mi náà. Just the woman no dey do like that. Aláyé iṣẹ́ mọ́ tó ṣẹlẹ̀ gangan ṣe ti understand lóòótọ́ ṣe rí àwọn aláyé àwọn kan máa rí mi nínú ọjà bí ti máa ń la àgbo wọ́n dẹ̀ máa fún mi lówó bọ́n wọn lè já sí tó ṣẹlẹ̀ ìdààmú ló dé bájà tójú ajá fi lé koko mọ́ lọ́dẹ ṣùgbọ́n lọ́dẹ gan ló fàájà lóúnjẹ tẹ́lẹ̀ ṣe rí tó ń ṣe wà ń sí báyìí aláyé lèmi àti àdẹjọ́ rò pọ̀ ni aago tẹ́yìn rí ti máa ń lù bí ẹ̀ ó ní tó bá dé tí bá ti lu aago yẹn gbọ̀ngàn tó bá ró bíi 7 a máa pàdé 7 p.m. tí bá ti lu 8 p.m. ni tí bá lu 9 aago 9 alẹ́ ni ṣe ti understand. Madam, I'm not check shop in Sisi. I'm gonna check shop in by her. Ìfúnpẹ́tò kò lówó orí débi táyé. Mr. Man, níbo ló sọ pé máa ń tọ́jú bọ̀ yẹn sí? Nínú ọjà yìí. Àmọ́dé ju ọ̀sẹ̀ mọ́lẹ̀ máa ń jọ ọ̀sẹ̀ mọ́lẹ̀. Àdọ̀fẹ́ wọ́n máa dọ̀fẹ́. Mr. Supporter. Ó yẹ kó mú tí a máa pẹ̀lú rẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Move. Come on, shut up, move. Go níbẹ̀. Ibà. Python yìí mọ́ rí fún olówó rí láti jọ tí wọ́n náà ọjà yìí fún ọkọ̀ bọ̀ rí. Mo dáràn lónìí, mo dáràn.
wọn ò mọ̀ bá nǹkan kan bẹ́ẹ̀ ní ìbọn tó ṣe pé fún alára mi ni wọ́n ń tọ́jú rẹ̀ sínú sọ́ńdọ̀sì. Guy, what's going on here? Kò sí mọ́ ibẹ̀ náà. Ṣèbó ní bíbá ló wà. Ó ti jẹ́ kí sóbò dàbí kóòkì lójú wa ń sìn àbí ó ti pa tú ọwọ́ ẹ̀. Shut up. Àlàyé òde iṣẹ́ yẹn. Shut up. Shut up, shut up. Mo sọ fún pé bàbá ìtọ̀. Move. Sọ̀kọ́tà sí ọmọ Sir, I just search everywhere. Ring of converse, sir. Sọ́tọ̀. Ẹ dẹ̀ sure pé search ẹ dáadáa. Yes, sir. I search everywhere. Ring of converse, sir. Igi mọ̀ ta o. Iya Sebili. Ẹ ṣe mẹ́nu. Fọ́kàrà ìbalẹ̀. Igi mọ̀ ta. Sẹ́lú Olamilekan kárí mu. Wọ́n dẹ̀ lẹ́nu wọ́n sí lẹ́sẹ̀. Ṣé ti rí pé àwọn eléyìí ń gbárò pè mọ́ Iya Sebili? Iya Sebili no dey thief. You know the jale. You dey fight. You know the thief. You know the jale. Ẹ wá rò pé Iya Sebili. Na business. Na abunda business. You know the thief. Why Europa? Chairman, ìtẹ̀rẹ́ ti bu wá tẹ́lẹ̀ fún káàtù. Will you keep Sorry, sir. Ẹ ti ẹ̀ wo wọ́n jọ kún àpapọ̀ ni àti sẹ́mọ̀ tí wọ́n ń support Iya Sebili. Ẹ wo ẹ fi àwọn méjì lẹ̀. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan. Iya Sebili even with that. Expand that in the Wadi station one. Ah, where they go? You know they see the gun in from my head now. Wọ́n dẹ̀ ọ̀tàlẹ́ wọn. Ọ̀tàlẹ́ wọn tẹ̀lé wọn. Ẹ̀mí jẹ́ tàbí Iya Sebili. Iya Sebili. Bàbá bẹ́ẹ̀ lọ́wọ́. Tẹ̀lé wọn. Iya Sebili ojúlówó oníṣòwò tí ẹnìkan ló ẹ mọ̀ ṣeun yóò dáa fún yín wà láìsí àmà ẹ dúró tán bí ìbá sọ pẹ́lọpẹ́ yín ṣàmọ̀ wípé àwọn olórí burúkú wọn ni wọn ò jẹ́ rán mi lẹ́wọ̀n wọ́n rán mi lẹ́wọ̀n ní tí wọ́n ti pé ẹ̀wà dúró fún mi ẹ̀wà sí gàrántọ̀sì báwọn èèyàn ṣe máa ń ṣe nù bí wọ́n ṣe máa ń ṣe gẹ́lẹ́ nù sóyè yín báyìí wọ́n bá ti rẹ́ni tó ti gòkè bí wọ́n ṣe gbé ṣubú bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ wá káàkiri bẹ́ẹ̀ sì rèé nígbà ara táì tí ń rìn wọn ò rí wa wọn ò fà wá lọ́wọ́ sókè nígbà wá gòkè tán wọ́n wá fẹ́ gbé wa ṣubú bí wọ́n ṣe máa ń ṣe nù wọ́n sì ti gbàgbé pé olófo ní bínú ológo kò sí bí wọ́n wá ṣe ṣe àwa náà láàbórí wọn àwa láàmókè chairman ẹ̀mọ́ tẹ̀sí fún mi ṣe ìrówó tẹ́lẹ̀ fẹ́ yà wọ́n mo sì tẹ̀ àti yá yín kọ́dà àwọn igi ìrókò tí ọjà mi tó fẹ́ dé yín nìkan bá ń gé fún yín bẹ̀ wàhálà èèyàn lẹ́yìn náà sí à all right. Onílọ́jọ́ ìbí rẹ̀ ẹ̀kọ́ àṣeyẹ ẹ̀mí àsọ̀pọ̀ rẹ̀. Onílọ́jọ́ ìbí rẹ̀ ẹ̀kọ́ àṣeyẹ ẹ̀mí àsọ̀pọ̀ rẹ̀. Happy birthday yá mi Iya Sebili ìkìlẹ̀yìn ọgbà mi òrìṣà mi ẹ̀yìn tèmi ẹgbẹ́ mi ló fún Iya Sebili lọ. Bíbí fúyẹ́ tẹ́bùlù ló fọ̀ Iya Sebili ìyá wa. Onílọ́jọ́ bí mi. Bẹ́ẹ̀ ni ìyá mi. Onílọ́jọ́ bí mi. Ó sọ kí n mọ ìsọfún ọ. Onílọ́jọ́ bí mi. Akọ̀lọ̀ bẹ́ẹ̀. Akọ̀lọ̀ Ìyá mi. Ó sọ kí wọ́n náà. Ìyá wa. Ìfẹ́ dáa fún ọ ní máyẹ̀ wá jù náà. Onílọ́jọ́ bí mi. Onílọ́jọ́ bí mi. Onílọ́jọ́ bí mi. Ẹjọ́ mi kọ́ kádàrá wa ni ẹ̀mí kan ní láti tẹ̀ fún kan. Ibi àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ibi àṣírí tí kò bẹ̀dá bá mọ̀ bẹ̀ wọ́n lè tú. Ibi àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ayé kù síbi kan ẹni tí ò mọ̀ ló ń pa ayé lópin.
fàṣírí pamọ́ sí ọ kò sẹ́ni tó lè mọ̀. Èdùmàrè yẹ mo bẹ̀bẹ̀ má fàyà mú mi o. Ìṣẹ̀dá mi yẹ mo bẹ̀bẹ̀ má fàyè mú mi. Ayé kù síbi kan àwọn àgbààgbà ló lè sá o. Ayé kù síbi kan ibi ọmọ ló mọ̀ láyé rẹ̀. Ayé kù síbi kan àwọn ọlọ́gbọ́n ayé lọ́mọ yọ. Àwọn àgbààgbà mẹ́ta mọ́mọ́ dẹ́ta mọ́mọ́ páyé tó mi ní kókó sétí aṣọ.